project tí mo gbé jáde láàárọ̀ yìí ṣé mo mọ̀ pé akọgun máa wá fún mi tí mo fi bẹ̀rẹ̀ project mi ṣé mo mọ̀ pé akọgun máa wá fún mi ṣé mo mọ̀ pé ó máa wá fún mi olórí burúkú àdògán léṣà olórí burúkú olè ọ̀lẹ alápámáṣiṣẹ́ àtòbò jẹun èjìká poverty ọjọ́ tí mò ń pè léjìká poverty ẹ̀rọ pé mo ṣeré ni oníṣàwà ti dákẹ́ àbáṣe kò sí update tí o ti ṣe tán kò rérò mọ́. Nurat Jimoh mami mo jẹ́rìí yín. ẹ̀yin èèyàn wa mo lérò wípé ẹ ti ń gbádùn fọ́nrán ìbọ̀ látẹ̀yìn bí Lizzy Anjorin ṣe tẹ̀síwájú láti máa kíyèsí arábìnrin tí a mọ̀ sí Tóyìn Abraham wípé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú arákùnrin tí a mọ̀ sí Prophet Muyiwa Akọgun. Báwo lèyí ṣe jẹ́ òótọ́ kí lẹ rí sí ọ̀rọ̀ yìí? ẹ̀yin èèyàn wa wàhálà ńlá ló ń bọ̀ báyìí. ṣé Lizzy Anjorin fẹ́ dalẹ̀ arábìnrin Tóyìn Abraham rú ni pẹ̀lú Kọ́lá Ajéyẹmí tó jẹ́ ọkọ rẹ̀? ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ. Mami o ṣé èèyàn gbọ́dọ̀ tẹ̀lé irú àwọn ràkúnmí onígbáná yẹn kó má forí gbèkè? ẹ wo bọ̀bọ̀ yìí ìyẹn ọ̀dẹ wòlíì yẹn wòlíì ẹlẹ́bọ yẹn. Mami ṣe mọ̀ pé ayé bọ̀bọ̀ yẹn ti bàjẹ́ báyìí, ṣe mọ̀ pé dream bọ̀bọ̀ yẹn ti wà destroyed, ṣe mọ̀ pé orúkọ bọ̀bọ̀ yẹn ti bàjẹ́ báyìí as we speak. ìyẹn Akọgun Mami Nurat orúkọ Akọgun ayé Akọgun ti bàjẹ́ látàrí pé kíni olóńdó ìyàwó lé onílé olọ́mọ ń bẹ̀ o lè mójú kúrò. Wòlíì that is looking for one's downfall. wọ́n fún mi ní fídíò ọmọ yìí èèyàn kan ló fún mi. Akọgun ò ṣe wòlíì o dádì, Akọgun ò ṣe wòlíì o 419 ni o, ó ń bá Gistlover ṣiṣẹ́ o. ìwọ̀n àkọ́kọ́ tí màá kọ̀kẹ́ kí ìwé Akọgun lọ kàní pé kí lọ́ka Titus chapter 3 verse 1 to 2 Galatians 5 19 to 21 22 to 24 ó mímí dà kó lọ kàní. tí o bá ń jáde níbẹ̀ ni pé ohun kan nínú ayé wọ́n lè mú kí wòlíì àbí evangelist ipò àtijọ́ Ọlọ́run kí ọ̀rọ̀ ayé rẹ̀ fa wúyewúye láwùjọ tó bẹ́ẹ̀ tí àwọn èèyàn máa sọ̀rọ̀ òdì sí orúkọ Olúwa. ó ń wówó ni ó dẹ̀ ń wá ní udity tó fẹ́ gbé fún Ìyábọ̀ London Gistlover. inú fi ṣe orí íńtánẹ́ẹ̀tì wọn lọ láwọn ènìyàn. music. àwọn oníbí lóye gbé jáde ní Sunday ọdún yìí oníbí fún wọn ní kòsàn láti bá yín sọ̀rọ̀ sí. ohun tí ìwọ pẹ̀lú Lizzy Anjorin ìfàkókò nǹkan ẹ̀yin lè fà kó dáadáa wọlé. Lizzy Anjorin ó àkúṣe ó àlẹ́bí pé nǹkan báyìí lè ṣe nǹkan báyìí. Why don't you go to this lady and clear yourself? Àǹtí kíní ò rí báyìí. Obìnrin yẹn pariwo pé nǹkan tẹ̀ ṣe ní gbàtẹ́ máa jáde. Ẹ̀sọ́ dẹ̀ǹtẹ̀tẹ̀ ẹ̀mẹ́tẹ̀ tí a tún ṣe life threatening yet. Ẹni kọ́ lọ sọ fún bá gẹjẹ tó ìjọ máa yà wò tó máa ṣe. ìjọ máa gẹjẹ. Lọ́sọ̀ Ọlọ́run níyí. Galatians ní chapter 5 verse 22. ẹ̀yin èèyàn ẹjọ́ ta ló yẹ ká bá wí nínú Akọgun àtònígbáná tó polówó fíìmù fún? Ta lẹ rò pé ó jẹ̀bi jù láyé? Let's be sincere. Abiyamọ, let's talk about abiyamọ, let's talk like abiyamọ. Ta ló jẹ̀bi jù nínú Akọgun orí ẹlẹ́bọ àti onígbáná tó polówó fíìmù fún? Ta lẹ rò pé ó jẹ̀bi jù? ẹ rí i pé kàkà kí ràkúnmí onígbáná kó feel remorseful, kí lẹ rí tó ṣe? ó lọ gbé àwọn ọmọ tó nídìí ìrànlọ́wọ́, ó lọ gbé wọn dìde wọ́n máa forí sọ àpáta. Àpáta tí ràkúnmí onígbáná forí sọ títí tí ò fi jẹ́ nǹkan kan mọ́ láyé. Àpáta tó forí sọ títí tí ẹ̀wù bọ́ lọ́rùn rẹ̀. Àpáta tó forí sọ títí tí ò jẹ́ nǹkan kan mọ́ nínú ayé. Ó wá lọ háyà àwọn ọmọ míì kó wá forí sàpáta rẹ̀. Ẹ̀rù Ọlọ́run bà mí fún nǹkan kan. Ṣé rí ọ̀rọ̀ gbésí ayé mi? Ó jẹ́ kí ẹ̀rù Ọlọ́run bà mí. Ọ̀rọ̀ gbésí ayé mi wọ̀nà wọ̀nà
ó jẹ́ kí ẹ̀rù Ọlọ́run kó bà mí. Ogun yẹn pọ̀, ṣẹ́rí bí ogun yẹn ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni ògo yẹn ṣe pọ̀. Kò wá ń ṣe ògo ṣá. Mo rí àwọn wèrè kan, wọ́n gbé fídíò mi, wọ́n wá gbé ibi tí Ìyábọ̀ Òjó tó ti mu ọtí, wọ́n gbé sísàlẹ̀ láàrin èmi àti yín. A sọ pé Ìyábọ̀ Òjó ti kú, ẹ wá gbé fọ́tò mi tó ti mú ògógóró, ẹ gbé sísàlẹ̀. Ẹ̀yin èèyàn, ṣé Ìyábọ̀ Òjó ti kú tòótọ́ àbúṣì wà láyé? Wìdá fídíò tó ń gbé sísàlẹ̀. Fídíò tó yẹ kí Ìyábọ̀ Òjó fi dá wa lóhùn ni fídíò Ìyábọ̀ Òjó àti ọkọ ẹ̀. Fídíò Ìyábọ̀ Òjó nínú ilé ara ẹ̀. Fídíò Ìyábọ̀ Òjó nínú mọ́tò ara ẹ̀. Fídíò Ìyábọ̀ Òjó pẹ̀lú achievement. Ẹ wá gbé fídíò mi, ẹ wá gbé ibi tí Ìyábọ̀ Òjó ti mú ògógóró sí abẹ́. Ẹ já padà sọ́dọ̀ Onígbàná. Nínú Múyìwá, Wòlíì Ẹlẹ́bọ àti Ràkúnmí Onígbàná, ta ni ẹ rò pé ó jẹ̀bi láyé àti lọ́run? Nígbà tí àwa ń túṣu désàlẹ̀ kòkò kẹ́lẹ̀ bá mọ̀ pé Ràkúnmí Onígbàná, Múyìwá, Wòlíì Ẹlẹ́bọ àti Ìyábọ̀ Òjó wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. Ẹ̀yin mélòó lẹ listen sí fídíò tí mo ṣe lálẹ́ àná? Ẹ wo evidence tá gbé wá, ṣebí fúnra ra Múyìwá ló fẹnu ara ẹ̀ kà. Rasheedat X, amen. Rasheedat X, how are you? Rasheedat X, pretty